Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ o, according to the time níbikíbi tẹ́ bá wà o. Ẹ má bínú pé ohùn mi ò lọ sókè púpọ̀, ẹ má bínú bóhùn mi ṣe rí nìyẹn o. Kẹ́hìndé Oyè Èkìtì la ló ń pé ló ń bá yín sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin followers mi o. Bẹ́ ṣe bá mi share gbogbo ètò mi, tẹ́ ẹ̀ ń jẹ́ kó lọ dáadáa. Ọlọ́run á ṣàánú yín. Ẹ ní fowó náà gbọ́, ẹ ní fi tọná wọ sàárè ọmọ, ẹ ní fi gba lẹ́tọ̀fẹ́ nígbà tí kì í gba ìbànújẹ́. Owó ńlá ńlá pound sterling, dọ́là, euro lẹ máa gbà. Orúkọ Jésù ni mo gbàdúrà fún yín. Ẹ ní dààmú o, ẹ ní gbọ́jọ́ lọ́jọ́ lọ. Ẹ jọ̀ọ́, èyí tí mo bá wá láàárọ̀ yìí, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, gbogbo ẹ̀yin abiyamọ ni ẹ bá mi share program, ẹ bá mi share ètò yìí. Ẹ jẹ́ kó lọ far o, kó délé, kó dé oko, kó dé gbogbo àgbáyé. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Ẹ ní sọmọ nu o. Àní mọ bójì ọmọ o. Àní ọmọ wa ò ní sáré ká máa gbé káàkiri o. Ẹ̀jẹ̀ ò ní máa ya lára ọmọ wa ká máa gbé káàkiri. Lórúkọ Jésù, gbogbo wa abiyamọ tó bá mi share problem, tó bá mi share program yìí, ò ní mọ sàárè ọmọ o. Ò ní dààmú o. Ìwọ tó share ẹ̀ náà, nǹkan ò ní ṣọmọ ẹ, nǹkan ò ní ṣe ẹ o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, gbogbo ẹ̀yin followers mi. Ìfẹ́ kí nǹkan kan ṣe yín. Ìfẹ́ kí nǹkan kan ṣe yín. Tí inú èèyàn bá dùn, èèyàn sọ pé èèyàn ń wo Facebook, lèèyàn share nǹkan, ṣùgbọ́n tí inú èèyàn bá dùn, kí lèèyàn fẹ́ máa share fún? Ẹ jọ̀ọ́, ẹ ní gbọ́jọ́ lọ́jọ́ lọ. Gbogbo ọmọ tó bá ní sisi lọ́dọ̀, tó bá ní ọmọ sisi lọ́dọ̀ tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́, tó ń ṣe period lọ́wọ́, lórúkọ Jésù, ò ní dààmú lórí ẹ̀ o. Ò ní dààmú lórí ẹ̀ o. Wọ́n ò ní fi nǹkan oṣù ọmọ ẹ, wọ́n ò ní fi ṣe òògùn owó o. Wọ́n ò ní fi nǹkan oṣù ọmọ ẹ, wọ́n ò ní máa fi gbẹ̀jẹ̀ lára ọmọ ẹ lóṣooṣù o. Kẹ́jẹ̀ máa ya, kó má dákẹ́, máa gbé kiri, kò ní ṣẹlẹ̀ sí ìṣẹ̀dá yín lórúkọ Jésù ló gbàdúrà fún yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mójútó wọn o. Ẹ bá mi mójútó gbogbo àwọn ọmọ tó bá ti ń ṣe nǹkan oṣù. Tó bá ti ṣe nǹkan oṣù ẹ tán, béèrè lọ́wọ́ ọmọ ẹ, èyí tó ṣe dà, ibi tó bá ti ń kó sí, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi iná sí i, ẹ bá mi sún níná. Àbí kẹ́ ẹ bá mi gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kó kéré, kẹ́ fi sí sọ́ọ̀sì, kẹ́ ẹ sa síbi kan, kẹ́ ẹ jẹ́ kó gbẹ, kẹ́ ẹ wá fi sí sọ́ọ̀sì, kẹ́ ẹ wá fi gé wẹ́wẹ́wẹ́wẹ́, kẹ́ ẹ lọ rì sínú, kẹ́ ẹ lọ kó sínú ẹ̀rọ̀fọ̀ nínú gọ́tà, kẹ́ ẹ fi igi, kẹ́ ẹ fi rì mọ́ bẹ̀, kẹ́ ẹ fi rì mọ́ bẹ̀ dáadáa, kó má rí òǹtà rárá. Tó bá fẹ́ràn ọmọ ẹ, tó fẹ́ràn ọmọ ẹ, tó fẹ́ kó fọmọ ẹ ṣe ritual ní Nàìjíríà, torí owó òjijì lórí kálukú ń wá kiri báyìí. Wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ o. Àwọn ìyàwó owó òjijì náà wá kiri o. Owó òjijì náà wá kiri o. Tó máa kó nǹkan oṣù ọmọ, tó máa lọ ṣà nílé ilẹ̀, tó máa lọ fi ṣe òògùn kiri, tó máa lọ tà fún àwọn babaláwo. Wo ọmọ ẹ dáadáa. Ṣàkíyèsí ọmọ ẹ dáadáa. Pé ọmọ ẹ kó sọ fún, kó sọ sí létí. Gbogbo ìwọ sisi tó ń ṣe nǹkan oṣù, tí ìyá ò sí láràndì, tó bá ti ṣe nǹkan oṣù, yẹ kó lọ sá síbi kan kó gbẹ, àbí kó lọ mú tútù, yẹ kó gé wẹ́lẹ́wẹ́lẹ́ pẹ̀lú bíléèdì àfi sí sọ́ọ̀sì. Tó bá ti gé tán, kó lọ kó dà sínú ẹrọ̀fọ̀, nínú gọ́tà, nínú pọ̀tọ̀pọ̀tọ̀ gọ́tà, kó wá fi igi, kó fi rì mọ́ bẹ̀ dáadáa tó bá ti ṣe tán lóṣooṣù. Bẹ́ẹ̀ ni kó máa ṣe o. Wọ́n ní lò yìí o. Wọ́n ní fi ìṣẹ̀dá yín, wọ́n ní fi ṣe òògùn owó o. Mo bẹ̀ yín lórúkọ Jésù. Ọlọ́run alágbára máa bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ yín. Ìwọ tó bá lọ́mọ, wọ́ọ̀ṣì ọmọ ẹ, ṣọ́ ọmọ ẹ dáadáa o. Ìwọ ṣíṣí náà ṣọ́ ara ẹ, má jẹ́ kó fi òògùn nǹkan oṣù yẹn, má jẹ́ kó fi ṣe òògùn owó o. Ayé ń wá owó, wọ́n ń wá owó lọ́nà kọ̀nà, lọ́nà òjijì. Nǹkan oṣù ẹ má kó sí ilẹ̀ mọ́, má kó sí orí dustbin mọ́, má kó síbẹ̀ mọ́, lọ tọ́jú nǹkan oṣù ẹ. Owó tí mo ní ni mo yẹ ẹ o. Gbọ́ ohun tí ẹ̀mí sọ lẹ́nu ẹlẹ́mìí o. God bless you.